ikọ̀ Boko Haram ṣekú pa 60 èèyàn ní Borno láriwo bá sọ. Àwọn ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí Boko Haram ti ṣekú pa 60 èèyàn nínú ìkọlù òru mọ́jú kan nípínlẹ̀ Borno. Ìlú Darujama'u tó jẹ́ ibi tí ikọ̀ ọmọ ogun Nàìjíríà tẹ̀dó sí ní ààlà Nàìjíríà àti Cameroon ni ìkọlù náà ti wáyé, níbi tí wọ́n ti ṣekú pa ọmọ ogun 5. Iléeṣẹ́ ọmọ ogun òfurufú Nàìjíríà ti sọ pé òun ti ṣekú pa ọmọ ẹgbẹ́ náà tí iye wọn jẹ́ 30 lẹ́yìn ìkọlù ọ̀hún. A gbọ́ pé ibi tí ìkọlù náà ti wáyé jẹ́ agbègbè tí àwọn èèyàn ti fi ilé wọn sílẹ̀ ṣáájú, àmọ́ tí wọ́n ti padà síbẹ̀ ṣáájú ìkọlù ọ̀hún. Ó kéré tán ilé ogun àti ọkọ̀ akérò bọ́ọ̀sì 10 ni wọ́n bàjẹ́ ní Darujama'u nígbà tí wọ́n ṣekú pa àwọn awakọ̀ àti agbaṣẹ́ṣe 13. Gbogbo àwọn tó kú ló jẹ́ àwọn tó ń gbìyànjú láti tún ìlú náà kọ́ nígbà tó ṣàbẹ̀wò sí abúlé náà lọ́jọ́ Àbámẹ́ta. Gómìnà Babagana Zulum sọ pé ó ṣeni láàánú pé láàrin oṣù díẹ̀ sẹ́yìn làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń padà sí abúlé yìí tí wọ́n sì ń bá iṣẹ́ oúnjẹ òòjọ́ wọn lọ níbẹ̀. Iye àwọn ọmọ ogun tí a ní kò tó láti kojú ìpèníjà yìí. Ó fi kún pé àwọn tuntun ṣàgbékalẹ̀ ikọ̀ aláàbò tó ń ṣọ́ inú igbó níbẹ̀ láti jáwé sóbì ètò ààbò agbègbè ọ̀hún tó mẹ́hẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ọmọ ogun òfurufú Ehime Ejademe sọ pé àyẹ̀wò àwọn láti ojú òfurufú fi hàn pé àwọn ọmọ agbésùnmọ̀mí náà sá lọ sí ìhà àríwá nínú igbó. Ó ní ìgbà 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni a kọlù àwọn agbésùnmọ̀mí náà lásìkò tí wọ́n sá lọ nínú igbó tí a sì gbẹ̀mí 30 nínú wọn. Ìjọba Nàìjíríà ti ń túbọ̀ jáwé sóbì láti rẹ́yìn àwọn agbésùnmọ̀mí náà nínú ọdún yìí lẹ́yìn tí àwọn agbésùnmọ̀mí ọ̀hún bẹ̀rẹ̀ sí í kọlù àwọn ibùdó àwọn jagunjagun rẹ̀ nínú oṣù kẹrin ọdún yìí. Gómìnà Zulum sọ pé Boko Haram yóò padà bẹ̀rẹ̀ ìkọlù tuntun. Láti nǹkan bíi ọdún 15 sẹ́yìn ni Boko Haram ti ń da ìpínlẹ̀ Borno láàmú. Nǹkan bíi mílíọ̀nù 2 èèyàn ló ti di aláìrílégbé tí 40,000 èèyàn sì dèrò ọ̀run látàrí àwọn ìkọlù ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn náà. Ọdún 2015 ni ẹgbẹ́ náà ṣàṣeyọrí jùlọ látàrí bí ọ̀pọ̀ agbègbè ṣe wà ní ìṣàkóso rẹ̀ ní ìpínlẹ̀ Borno. Àmọ́ ọdún kan ṣáájú ọdún náà ni orúkọ ẹgbẹ́ ọ̀hún tàn káàkiri àgbáyé lẹ́yìn tí wọ́n jí akẹ́kọ̀ọ́ 150 gbé nílé ẹ̀kọ́ girama ìlú Chibok. Títí di àsìkò yìí àwọn kan lára àwọn akẹ́kọ̀ọ́ náà sì wà ní àhámọ́ Boko Haram. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sábàlá àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.